so má máa jí láàárọ̀ kó wá pàdé ẹbọ lẹ́nu ọ̀nà yàrá ẹ̀ kẹ́rù máa wá bà ẹ́. wọ́n fẹ́ fi kó ẹ láyà jẹ ni kò sí kankan bẹ̀ tó bá bẹ́yìn bẹ̀ àlàyé gbọ́ búrẹ́dì sí. ìdí ọmọ olùtọ́jà ìwà ni bẹ́ẹ̀ gẹ́ ni àbórúbọyè àbọyè bọ́ ṣiṣẹ́ tí àwọn aládé àti máa kì í dé pé ẹ̀bọ̀ àfin ẹ̀bọ̀ àgbà tàbí ògbó àtọ́ ò bí wọ́n ṣe máa ń wí nìyẹn ò lágbo àwọn oníṣẹ̀ṣe èdè Yorùbá ni ọ̀rọ̀ Yorùbá ni àti pé ohun ìfẹ́ pọ́nbélé ni ọ̀rọ̀ òun ṣe ò ìpèdè náà ni Tope Àlàbí wí òun náà ló sọ ò níbi kan alágbo àwọn kìrìsìtẹ́nì ẹlẹgbẹ́ kì í ṣe lọ́dọ̀ àwọn babaláwo tàbí lọ́dọ̀ àwọn onísinimá ìyẹn àwọn alápẹ̀ni òòṣà àwọn Túndé Kèlání tàbí Délé Ògúndípẹ̀ aṣáájú àwọn òṣèré tíátà l'Amẹ́ríkà tá a bá sọ pé obìnrin gospel singer ìfikíní ọ̀hún ṣe tíátà ni ò ìyẹn ṣe tó yàn láàyò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé ẹ̀ wá nínú kìrìsìtẹ́nì náà ló ti sọ ò bó sì ti wí níná ti ràn tí ìgboro ti dàrú bẹ́ẹ̀ làwọn èèyàn ń pariwo Tope Àlàbí aya Sọjí Àlàbí kiri wọ́n ní obìnrin yìí belong sínú ẹgbẹ́ awo kan ni o wọ́n ní ìmọ̀lẹ̀ ńlá kan ni òun náà ń ṣe o kìíní ọ̀hún ló sì ràn án lọ́wọ́ nínú orin ẹ̀mí tó sọ pé òun kọ táwọn èèyàn fi ń gbádùn ẹ̀ kárí ayé wọ́n ní èdè àwọn èèyàn ẹ̀ nìyẹn o níbi tó ti ń jáwé sóbì àti pé àṣírí ibẹ̀ náà ni ó fẹnu ara ẹ̀ tú síta gbangba bí ariwo ṣe gba ìgboro nìyẹn o tí oníwá ń wí tí ẹlẹ́yìn ń sọ bẹ́ẹ̀ kò sí orúkọ tí wọ́n kò pé obìnrin olórin ẹ̀mí yìí wọ́n ní àgbàlagbà ni àti pé ní ńlá gan ni òun náà ń ṣe o nínú ẹgbẹ́ ìmùlẹ̀ ṣá o Tope Àlàbí náà ti bóde o kí ló wí gan báwo ló ṣe wí. má jẹ́ kí nonsense kó gba Yorùbá lẹ́nu ẹ̀. má jẹ́ kí nonsense gba Yorùbá lẹ́nu ẹ̀. Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ dá ẹ sílẹ̀ Yorùbá ó mọ reason tó fi dá ẹ síbẹ̀. ìjìnlẹ̀ lọ́lọ́run fún ara ẹ̀. God is mystery. Ìwọ náà become a mystery. Ilé àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Kò sóhun tá a dá tí ò kìí ṣe ọ̀rọ̀ la fi dá. So má máa jí láàárọ̀ kó wá pàdé ẹbọ lẹ́nu ọ̀nà yàrá ẹ̀ kẹ́rù máa wá bà ẹ́. wọ́n fẹ́ fi kó ẹ láyà jẹ ni kò sí kankan bẹ̀ tó bá bẹ́yìn bẹ̀ àlàyé gbọ́ búrẹ́dì sí. nítorí pé kí ni a fún wa ní orúkọ kan tó ti gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù kí gbogbo eku kó máa wólẹ̀ ẹbọ gan kó rìn dànù. àwọn ọlọ́gbọ́n ayé àwọn ọmọ tó mọ oyún ìgbín nínú ìka wọn ti sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni wọ́n la ọ̀rọ̀ ọ̀hún délẹ̀ dáadáa nínú èyí tí wọ́n ti sọ pé àti ẹ̀ làbọ́rú òun ẹ̀ làbọ́yè àti àbọ́rúbọyè o àbọ̀yè bọ́ ṣiṣẹ́ wọ́n ní kò yẹ kí ọ̀rọ̀ Tope Àlàbí ó ya èèyàn lẹ́nu rárá o nítorí ni obìnrin náà ń kọ o Yorùbá ló fi ń kọ́ bẹ́ẹ̀ làbọ́rú òun ẹ̀ làbọ́yè èdè Ifẹ̀ ni o kò sí bí ẹni tí ó ń kọ orin lédè Yorùbá kò ṣe ní kọrin dé ìhà abẹ̀hùn o ṣùgbọ́n lẹ́nu olórin ẹ̀mí irú ẹni tí Tope Àlàbí ń ṣe bá mi ni àwọn èèyàn yóò kà á sí irúfẹ́ èyí tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí bí wọ́n ti ṣe ń gbà bí ẹni gba igbó ọtí nìyẹn o táwọn míì pàpà tí wọ́n wo ṣàkún ọ̀rọ̀ ń sọ pé alára ni obìnrin akọrin ẹ̀mí yìí ń ṣe o alágbẹ̀dẹ orin ní pàpà àrà tó bá sì wù ni ó máa ń fi ẹ̀bùn ní láti ọba Aláwo Àlàbí fún òyìn dá wọ́n ní èyí táwọn èèyàn tún gbé kiri báyìí níṣẹ́ ni Tope Àlàbí aya Sọjí Àlàbí olóhùn àrọ̀ kíkín mọ̀ọ́mọ̀ ṣe ni o níbẹ̀ náà ni ẹnìkan ti sọ pé ẹ̀yin tẹlifíṣàn lórí ẹ jẹ́ kí n gbé yín níbẹ̀ dáadáa tẹ́ ò bá gbàgbé ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ìyẹn lọ́dún 2020 ìròyìn kan náà ni ó jáde lórí ibi Tope Àlàbí ṣe kọ̀ tí kò jẹ́ kí àkọ́bí ẹ̀ Ayọ̀míkún ọmọbìnrin tí ó bí fún mákẹ́tà kan ọ̀gbẹ́ni Máyégún Ọláoyè ẹni táwọn èèyàn túbọ̀ sí Ọláoyè Ventures ó máa jẹ́ orúkọ bàbá ẹ̀ gan tó jẹ́ pé orúkọ Sọjí Àlàbí ìyẹn ọkọ tó gbé sílé gan ni ọmọ òun jẹ́ o ọ̀rọ̀ ń bí ìgè bẹ́ẹ̀ ló bí àdùbí níbi tí ń pe ọmọ yìí ní orúkọ oríṣiríṣi ọmọ yìí pàpà jáde o bẹ́ẹ̀ ni Ọláoyè Ventures náà jáde o àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n mọ sítórì obìnrin olórin ẹ̀mí pàápàá lórí ìrìn àjò wọn àti bọ̀dá wọn ní Ṣómólú lẹ́kọ̀ọ́ tọ́rọ̀ ọ̀hún sì lọ dáadáa lórí social media kíkálukú tó ṣe ẹnu ẹ̀ ní gbọ́lágún lọ́dún 2021 ní jọ̀gọ̀dì lákọ̀túgba ìgboro ayé kan o pàápàá lórí social media Tope Àlàbí kan náà ni ọ̀rẹ́ tó bọ́sítà wẹ́rẹ́ ìjà burúkú ni yóò ṣẹlẹ̀ láàrin òun àti ọmọdé olórin kan ìyẹn Yínká Aláṣeyọrí orin kan ni ó dàgbà sílẹ̀ àkọlé èsì ni onídùúró mi ẹ ṣeun o Yínká Aláṣeyọrí ló kọrin ọ̀hún o bó jẹ́ pé ẹlòmíì pàpà náà tún jáde láti ìpínlẹ̀ Ondo ìyẹn ìyá àgbàlagbà kan tí ó sọ pé òun gan ni òun ni orin ọ̀hún kì í ṣe Yínká Aláṣeyọrí tó kọ bẹ́ẹ̀ ni Tope Àlàbí bọ́ sí gbangba tó takò tó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí adé Yínká Aláṣeyọrí ó má kọrú ẹ̀ mọ́
Ọlọ́run kọjá ọba nílá tó lè ṣe onídùúró fún ẹnikẹ́ni. Gbàgínní àwọn yẹn tún gba kinní ọ̀hún ìyẹn nínú oṣù kẹfà ọdún 2021. Bẹ́ẹ̀ láriwo burúkú ìgbà ilé tí ìbò sí ohun wàhálà ọ̀hún gba àdúgbò kan níbi tí àwọn kan ti ń bú Tope Àlàbí tí wọ́n sọ pé níṣe ni kò fẹ́ kí ọmọ òun dàgbà nínú orin ẹ̀mí. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé obìnrin olórin ẹ̀mí mọ̀ọ́mọ̀ takò ó ni o kí àwọn ayé tún lè máa rí ohun sọ nípa ẹ̀ àti pé ògùn òkì tí Tope Àlàbí mọ̀ dáadáa nìyẹn o bí wọ́n bá ń ṣe ń sọ nípa ẹ̀ náà ni òkìkí àti ọlá ẹ̀ ń pọ̀ sí i. Bẹ́ẹ̀ gẹ́ ni ẹni tó sọ pé ẹ̀yin tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá ṣe ń tẹ̀lé mi dáadáa ó fẹ́ má sí ọdún kan o tàbí láwọn ìgbà kan tí ariwo tàbí ìbò sí Tope Àlàbí kì í sí nígboro bẹ́ẹ̀ kì í ṣe lórí orin ẹnìkan bí kò bá bá èèyàn jà ó ṣàmà ní kinní kan tí àwọn èèyàn yóò máa sọ nípa obìnrin olórin ẹ̀mí yìí oògùn òkìkí tí ẹnìyẹn o tẹ́ ò bá gbàgbé ṣẹ́yìn náà rántí wàhálà òun àti Ọlọ́run ìrètí àjànàkú. Bẹ́ẹ̀ ni ti ọtí Jésù ń pa mí olùkọ́ báyìí tí ó kọ àti irúfẹ́ ijó kan tí àwọn èèyàn sọ pé kò yẹ kí ó jó lásìkò tó sọ pé òun ṣe òkú bàbá òun. Àkàìmọ̀ ni ohun tí ó ń lọ lórí social media nípa gbajúmọ̀ olórin yìí bó jẹ́ pé ọ̀pọ̀ ni kò yẹ kí àwọn èèyàn ó rí bí nǹkan pàtàkì síbẹ̀ níṣe ni àwọn èèyàn máa ń sọ ọ́ di bàbàrà tí wọn yóò sì máa gbé kiri ju gbogbo ẹ̀ lọ lórí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn àbórúbọyè o ààbọ̀ ìbọn ṣíṣe wọ́n ti ní tàsìkò yìí yàtọ̀ o bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ní ṣe dáadáa nítorí ìjìnlẹ̀ ohun ẹnu ìfẹ́ ni o kì í ṣe ìpèdè ilé ẹmu o tàbí èyí tí wọ́n lò lágbo àríyá ó níbi tí wọ́n ti máa ń sọ kinní ọ̀hún o nítorí ìkíni ńlá ni o láàrin àwọn àgbà ọ̀jọ̀gbọ́n tó mọ kínníkínní inú ifá tí wọ́n mọ òjìlélúgba odù tí Ọ̀rúnmìlà bá Àgbọnnìrègún ẹlẹ́rìn ìpín tó mọ oyún ìgbín nínú ìkarùn fi máa ń tún ìpín ọmọ ènìyàn ṣe o àti pé Tope Àlàbí mọ ohun tó ń sọ o tọ̀hún náà ló sọ bẹ́ẹ̀ o fún tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá.